Famous on the miss. ẹjẹ́ àjọgbọ́ ẹjẹ́ àjọgbọ́ ẹwà Yorùbá lórí online social media lórí Facebook, Instagram, lórí YouTube atọ́kùn ètò wa Arábùṣọlá Adé akúrúmáṣe ìjẹta ẹkùn ọkọlá bá kẹ́ méjì papọ̀ méjì dàlúdò pèdèpèdè pátá òun náà ní táyé máyà tàmí àgbáyé òun lèmi gan ń gbọ́. Abọ́láńlé mo dúpẹ́ péjọ ní ṣojú gbogbo wa lórí ètò tiwa níbí ètò tá a fi ń gbàṣà wa lárugẹ ètò tó ń kọ́ tọmọdé tàgbà lọ́gbọ́n tó tún fúnni lóye ni gbogbo sọ̀mọ̀rí tèwe tàgbà pátápátá tó ń bẹ nílé ojú tẹ fi ń wò wá kò ní fọ́ etí tẹ fi ń gbọ́ wá kò ní di láéláé. Adénìkẹ́ mo fẹ́ kẹ́ ẹ ṣàmì kẹ́ ẹ gbé tó àdúrà mi gbogbo ṣoore pátápátá gbogbo aṣọre lóde yìí ẹ wá nǹkan fìdílé kí ẹ wá gbọ́ mi lóde. Ẹlòmíràn ti lè wà tó jẹ́ wípé ibi ni wọ́n fi ń san ẹ̀san oore fún wọn. Gbogbo aṣọre pátápátá mo fẹ́ kí ẹ lọ gbà wípé tí a bá mọ ẹ̀yìn sọ́wọ́ ọ̀tún tá a fi ẹ̀yìn sọ́wọ́ òsì tá a fẹ̀yìn rìn délùú sẹ́yìn ẹni máa yin ni áyin ni bẹ́ẹ̀ sì ni ẹni tí ò ní yín ni ò ní yín ni. Ló fi jẹ́ wípé ẹ̀dá tó gúnyán ṣebí àdídùn fọ́mọ aráyé á ní ọ̀tá bó ti lè hùn kó rí. Bákan náà lẹ̀dá tó ń ṣègbọ̀nsẹ̀ sílùú tó sì fi gbogbo ìlú lọ́rẹ̀ẹ́ tó fi ń ṣara gbogbo aṣọre pátá Èdùmàrè á jẹ́ ká látúbọ̀ tán rẹ̀ ṣe bóun lọ́ba ẹlẹ́san á sọ kó wá lẹ́san oore nígbẹ̀yìn. Arábùṣọlá o ọmọ Ìlọ̀bọ̀ síbí a fẹ́ gbọ́ ọ lóde gẹ́gẹ́ bí ìṣe rẹ ẹkùn ọkọ làbákẹ́ méjì pọ̀. ọjọ́ náà ọjọ́ àṣà ọjọ́ lórí ẹ̀rọ kó tún bá. ọ̀rọ̀ àgbà mo bá wọlé lọ́tẹ̀ yìí. ohun gbogbo kì í kún lọ láláì nídìí ọ̀rọ̀ gbogbo ló kúkú ní làbárì. ìyá ń bà kúrá ogo bàbá ń bà kúrá ogo ìwọ ìyá jẹ́ tó bá a pa. ọlọ́pọlọ ń bẹ nílẹ̀ Yorùbá onílàákàyè ń bẹ nílẹ̀ Yorùbá pàápàá jùlọ nínú àwọn pèdèpèdè pàápàá jùlọ nínú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ àwọn ọlọ́pọlọ pẹ́ńbẹ́ńbẹ́ Alhaji Abdulwaheed Àyìnlá Ọmọwúrà eégún magají ọ̀nù rere o. Àlàó Adéwọlé lẹ́gàlẹ́gà ká ṣe sùúrù fúnra ẹni. bàbá Adéwọlé kọ́lọ̀ bá a lọ́rẹ̀ ni wọn àwọn tó ń lu yẹn àwọn onílù Àyìnlá nìyẹn wọ́n ń lu kísà. wẹ́rẹ́wẹ́rẹ́ láyé ń bẹ́. ṣé torí àní ìyàwó ní ẹjọ́ ìyàwó kí ẹjọ́ wọ́n ti ń polówó ẹ̀ ní ìsìn wọn ò bìkítà wọn ń polówó ẹ̀ bó ti wù wọ́n ni. àbí ẹ̀yin bàbá ọlọ́jà àbí ẹ̀yin ọmọ ọlọ́jà kí wọ́n jọ pé wọn ò bá jọ polówó wá. Adéwọlé bá wọlé bá yìí. ìgbà tí tìjú sì wà ní wọn kì í polówó ẹ̀ lásìkò táwọn yìí wọ́n ń polówó ẹ̀ pẹ̀lú rọrùn náà ń polówó ẹ̀. ẹ̀lẹ́ ọjọ́ oṣù ó báyìí o.
ọpẹ́ ńlá pàtàkì fọ́lọ́run ọba Elédùmarè. Ẹ kúkú ti mọ̀ mí gẹ́gẹ́ bí ìṣe mi ní gbogbo ìgbà yìí pé èmi ò ní dórí ètò kí n má fọpẹ́ fọ́lọ́run ọba Elédùmarè, ọba àná, ọba èní, ọba ọjọ́ gbogbo, ọba tó ti ń bẹ kí gbogbo nǹkan tó máa bẹ, ọba tó ń bẹ nígbà tí nǹkan ń bẹ, ọba tó ń bẹ nígbà tí nǹkan kò tún ní bẹ mọ́. Kábíyèsí rẹ̀ Elédùmarè, ọba tó mọ̀ mí kí n tó mọra mi, ọba tó mọ̀ mí nígbà tí mo mọra mi, nígbà tí mi ò tún ní jẹ́ nǹkan kan mọ́. Ọlọ́run ọba yìí nìkan ṣoṣo náà ni Ọlọ́run ọba kábíyèsí Elédùmarè. Mo ṣe bá fọ́lọ́run ọba mi o. Ọlọ́run ọba, ìwọ náà ni mo ń képe ní gbogbo ìgbà, ìwọ náà ni mo ń fìyìn fún ní gbogbo ìgbà, ìwọ náà ni mo gbẹ̀mí mi lé ní gbogbo ìgbà. Kábíyèsí rẹ̀ Elédùmarè, ìbà rẹ o. Lẹ́yìn Ọlọ́run ọba Ọlọ́run ni. Elédùmarè, kábíyèsí rẹ̀ Elédùmarè, Ọlọ́run ọba alágbára ńlá, ọba àjòbí lè ṣe, ọba àwọn ọba, Ọlọ́run àwọn ọlọ́run, ọba lánàá, ọba lẹ́yìn, ọba lọ́jọ́ gbogbo, Ọlọ́run ọba alààyè, Ọlọ́run ọba òkú. Kábíyèsí rẹ̀ ọba, kábíyèsí rẹ̀ ọba gbangba, Elédùmarè lọ́ba iwájú, Ọlọ́run ọba náà sì tún lọ́ba ẹ̀yìn, orúkọ náà sì tún lọ́ba àrékùngbòrògbò, Ọlọ́run ọba ooo, ọba ọ̀kan ṣoṣo, ọba tí ò lẹ́gbẹ́, Elédùmarè tí ò lọ́gàá, ọba àjùlọ lórí ohun gbogbo. Lẹ́yìn Ọlọ́run ọba, Ọlọ́run tí ò sí irú rẹ̀ mọ́, tí ò sì lè sí irú rẹ̀ láéláé, ọba alágbára lórí ayé àtọ̀run. Ọlọ́run ọba mi ooo, ògúnlé gbogbo ẹ̀dá, ọba tí kì í sùn, Ọlọ́run tí kì í jẹ, ọba olùṣọ́, olùdáàbòbò. Ọlọ́run mi ooo, Ọlọ́run àwa, ọba yín, ọba ìwọ, Elédùmarè ọba gbogbo mùsùlùmá, alágbára lórí alágbára, olùfinilọ́kànbalẹ̀ lórí ẹlẹ́tàn. Ọlọ́run ọba náà lọ́ba olùfinilọ́kànbalẹ̀ lórí ẹni ẹlẹ́tàn. Òun náà tún ló ń finilọ́kànbalẹ̀ lórí ẹni tó ń ṣáátá. Ọlọ́run ọba ló máa ń gbé ní ga. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba Elédùmarè, mo ṣèbá Ọlọ́run ọba. Kábíyèsí rẹ o, Ọlọ́run ọba Elédùmarè. Mo wá kí gbogbo àwọn tí kíkí tọ́ sí pátápátá, àwọn tó jẹ́ pé aṣojú Ọlọ́run ọba lórílẹ̀ alààyè, pàápàá jùlọ àwọn àrólé Odùduwà látòrí ọba mi, ọba ilẹ̀ Yorùbá pàtàkì. Kábíyèsí ọba Matthew Sunday Akíndélé Arẹ́bígbadé àkọ́kọ́ Olùtìlú Owódé Yewa, ọba tó rẹra rẹ̀ nílẹ̀ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ fọ́lọ́run ọba Elédùmarè, ọba tí ò jọra rẹ̀ lójú níwájú Ọlọ́run ọba Elédùmarè, ọba tó jẹ́ pé àṣẹ Ọlọ́run ọba Elédùmarè ló fi ń wà, ló fi ń rìn, ló fi ń sọ̀rọ̀. Ọba mi nílùú Owódé, ọba tèmi nìyẹn. Mo kí yín o, ẹ kú iṣẹ́ ìlú. Kábíyèsí Elédùmarè, ọba gbogbo wa. Olùkọ́ni lórí ẹni jáde, olùsọ lórí ẹni tí ń sọ́ni. Kábíyèsí rẹ̀ Elédùmarè, Ọlọ́run ọba tí orúkọ rẹ̀ ga jùlọ, ọba gbogbo àgbáláyé pátápátá, ọba aláṣẹ kọjú lọ́jọ́ ìdájọ́. Kábíyèsí tó yẹ ní sísìn, Elédùmarè tó lẹ́kọ̀ọ́ ní iyebíye lọ́dọ̀, tó fi ń tari lọ́rẹ̀ bó bá ti wù ú, ọba tí à ń kí ti ń kí ni, ọba tí ń mú ni káàlẹ́ ìmú. Ọba tí ń mú ni tá a lè mú, ọba tí ń bọ́ ni tá a lè bọ́. Kábíyèsí rẹ̀ Elédùmarè. Mo ṣe bá yín o, lẹ́yìn Ọlọ́run sẹ́ẹ̀, àníyàn Ọlọ́run ọba ni. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo wá dúpẹ́ lọ́wọ́ bàbá tó bí mi lọ́mọ, Àdìsá ẹ̀kọ́, ọmọ oníṣàgẹ́ Òkúmàsè, ọmọ akéde owó tí ò ní gbàgede, ọmọ abẹ́rẹ́ mẹ́ta ní ṣàgà nílé bàbá tó bí mi lọ́mọ. Kí Elédùmarè bá mi délẹ̀ fún bàbá mi tó ti lọ. Mo wá dúpẹ́ lọ́wọ́ màmá mi àgbàlagbà, kọ́nà bá mi lọ́ra màmá tó bí mi lọ́mọ. A mọ̀ pé ọmọ àjànàrò, ọmọ wọn nígbè ìgbésà, ọmọ sàláwù agbére, ọmọ ilẹ̀, ọmọ adágùdọ̀ òkèrè, ọmọ ọ̀dọ́ àmìrò èsè, ọmọ agbálẹ̀ sílọ̀sà òkè ṣọṣọrọ bomi, ọmọ olúbàmẹ́sì, màmá mi ìyá arab alájà, ọmọ àjànà ńlá lóde ègbé. Mo kí màmá mi o, Èdùmàrè bá mi lọ́ra màmá mi, ikú má ti ìyá ọ̀dọ̀ màmá mi, ọmọ kékeré kì ní ìyá mi o. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó fún mi ní ìyá tàtà. Kábíyèsí rẹ̀ Elédùmarè. Ọba tí ń lọ ní láàdé lọ, òun ló ń pa ní láàdé pa, wọ́n ń la ní àwọn sì ló ìlà. Alábùsọ̀lá mo mọ̀ pé gbogbo ènìyàn àgbáyé pátápátá ló nígbàgbọ́. Olúkúlùkù pàtó sówó olóṣèlú ọ̀tọ̀. Jébí àìmọye Ọlọ́run ló ń bẹ láyé, àmọ́ Ọlọ́run
ọba gbogbo ayé pátápátá òun lèmi kúkú ń sọ̀rọ̀ nípa rẹ̀ ọlọ́run ọba tó fi àwọn ọ̀gá tó ná ọpọlọ pípé tó fi kẹ́mi mo kí yín ẹ kú iṣẹ́ ọpọlọ gbogbo pèdèpèdè pátápátá mo kí yín ẹ kú iṣẹ́ ọpọlọ gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá àní mo kí yín sẹ́ ẹ kú iṣẹ́ ọpọlọ nítorí pé mi a máa sọ pé pèdèpèdè yàtọ̀ sí sọ̀rọ̀sọ̀rọ̀ bẹ́ẹ̀ sì ni sọ̀rọ̀sọ̀rọ̀ yàtọ̀ sí pèdèpèdè gbogbo ẹgbẹ́ fiban pàápàá jùlọ nípínlẹ̀ Èkó káàkiri gbogbo àgbáláyé mo kí yín o ẹ kú iṣẹ́ ọpọlọ látọrí ọ̀gá mi AYB Adéròjú ọmọ Adépọ̀jù mo kí yín àti màmá mi Ọmọlẹ́yẹ Balógun àní mo kí gbogbo yín pátápátá ọ̀gá mi Bánjí ọmọ Jẹ́dẹ́jì àti gbogbo yín pátápátá ọ̀rọ̀ tẹ́ ẹ sọ sẹ́ẹ̀ tí wọ́n máa fi ṣẹkẹ́ṣẹkẹ̀ wáyé kiri ẹ̀ ní sọ mo wá lọ àsìkò yìí mo kí àwọn ọ̀gá mi náà tó ti padà tọ́dọ̀ lọ́wọ́ Bẹ́lẹ́dùmarè pápá jùlọ ọ̀gá mi ọmọ Kẹ́hìndé Gbẹ̀gbọ́n Ayọ̀lá Ayọ̀dèjì ọmọ bàbá lé Olúyọ̀lé mo kí gbogbo yín ọlọ́wọ́n bá tó kẹ́yìn àtẹ̀yìntẹ́ wà láyé àtẹ̀yìntẹ́ ti padà ọlọ́wọ́n bá kẹ́mi náà ọlọ́wọ́n bá dúró tì wá kábíyèsí Elédùmarè ọba gbogbo wa. bẹ́ẹ̀ ojú kan tẹ̀lé tó fún wa sí tó ti ń sọ̀rọ̀ ayé àtọ̀run pátápátá tó ń sọ̀rọ̀ tí ó sì ká láyà. ọ̀pọ̀ tó ti tó ń fún àdúgbò kí ní gbàgbọ́ màálù kábíyèsí rẹ̀ Elédùmarè síwájú ilé ayé tọ́lọ̀ wọn bá ní ẹ̀kú ilé ayé tọ́lọ̀ wọn bá ní akọ́ ọ̀túnṣà tọ́lọ̀ wọn bá ní àti akọ̀ sí kékeré tọ́lọ̀ wọn bá ní pẹ̀lú àárẹ̀ gbogbo ọlọ́wọ́n ọba o mo dúpẹ́ mo sì bá yín o mo sì bá yín mo sì bá orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé mo sì bá ọkùnrin mo sì bá obìnrin kí n tó bẹ̀rẹ̀ ètò àti ní gbogbo ọjọ́ gbogbo ọlọ́wọ́n ọba o ẹ má padà lẹ́yìn mi o ká wá bọ́ sórí ètò ká bọ́ sínú agbami ètò ẹ kúkú ti mọ̀ wá lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ ti mọ̀ wá nígbàkúgbà ẹ ti mọ̀ wá lọ́jọ́ gbogbo pé àwa náà ni àwa náà lẹ́ máa bá ẹ wá Yorùbá lẹ́tọ̀ ètò lẹ́wà Yorùbá lórí ẹ̀rọ ayélujára WhatsApp Facebook YouTube Instagram àti gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lórí ẹ̀rọ ayélujára ibẹ̀ náà láti ń pèdè ibẹ̀ lọ́wọ́n bá tò wá sí táwa náà ti ń dábìrà ọlọ́wọ́n bá ọ̀dẹ̀ ní padà lẹ́yìn wa ẹ̀yin tẹ́ ẹ wà lẹ́yìn wa náà ẹ̀yin èèyàn tẹ́ ẹ ń bẹ lẹ́yìn wa ọlọ́wọ́n ní padà lẹ́yìn yín orúkọ mi òkùnkùn yí padà èmi ọmọ yín náà ni ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Arábùṣọlá Mègídà gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ káfàtà akúrúmáṣe yànjẹ ẹkùn ọkọ làbákẹ́ méjì pọ̀ èmi tí mo ru ọ̀rọ̀ sórí tí mo fa ọ̀rọ̀ ní tẹ̀ǹtẹ̀ tí mo wá gbé ọ̀rọ̀ pọ̀ sẹ́yìn ní tẹpọ́n ọ̀rọ̀ gangan wá mú mi tẹ́ kọ̀kọ̀rọ̀ èmi lọ̀tà pọ́nbélé fẹ́ni tí kò ka èdè abínibí rẹ̀ kún èmi gangan lọ̀rẹ́ ìmùlẹ̀ fẹ́ni tó yan èdè abínibí rẹ̀ láàyò ẹ ṣé mo dúpẹ́ èmi lọ́jọ́ kẹjọ oṣù kọkànlá ọdún 2020 àtúntìlé sórí ètò èmi ní kọ́kọ́ ni mo wà lórí ètò èmi àtàwọn èèyàn mi ni àwọn ilẹ̀kẹ̀ wẹ́wẹ́wẹ́ tí wọ́n so mọ́ akérègbè mi tí ṣẹ̀kẹ̀rẹ̀ mi fi ń dún ṣẹ́ látòrí ọlọ́wọ́ bọ́tìnì wa ayọ̀pọ̀ ọmọ tòwó la wí ẹ kò ṣe débi rè àdúrà yẹn á gbà ó àwọn òbí yóò ní fojú sunkún lágbára Ọlọ́run Olódùmarè ẹ kú iṣẹ́ ọpọlọ Ọlọ́run àbá mi wà pẹ̀lú yín òkè òkè lẹ́múrú sí òkè òkè lẹ́ẹ̀ máa lò ní gbogbo gbà lọ́jọ́ gbogbo nígbà gbogbo lásìkò kásìkò àti ẹni mi èèyàn mi pàtàkì Akéwìọlá ọmọ Bọ́láńlé ọmọ Gbọ̀làwẹ̀ ọmọ wọn ní kíẹrí oṣù Àkẹsàn ẹ ti gbóhùn rẹ̀ lẹ́ẹ̀kan ohùn rẹ̀ ò ní ká láéláé wàá kéwì náà wàá kéde bí ọlá lágbára Ọlọ́run Olódùmarè alájà mi aya Ògúnlẹ́yẹ ọmọ Làbákẹ́ Ọlọ́run ọba yóò bá mi kẹ́yìn yóò kẹ́ gbogbo àná lákẹ́ papọ̀ ẹ ṣe púpọ̀ gbogbo àná làjọ wà lórí ètò àjọ gbádùn ara wa jù lọ́jọ́ tèmi ẹ jẹ́ kí n wá lọ kí n yàbàrà kí n délé bàbá mi Alhaji Dr. Sikiru Ayinde Barrister MFR tí wọ́n ti dolóògbé kọ́nà kó délẹ̀ fẹ́ ní rí tó nínú ìṣe bá kò tó lóhùn òfin gbámọ́ èyí tó ti fi sílẹ̀. àgbáyé gbẹ̀kọ́ ni àgbáyé gbẹ̀kọ́ ni ojú wẹ́wẹ́ ó ń bọ̀ wáyé hàn nígbẹ̀yìn orí máa sọ ó ń bọ̀ wáyé hàn nígbẹ̀yìn orí máa sọ ó máa ń bọ̀ wáyé hàn nígbẹ̀yìn orí máa sọ. Ó sọ fún wọn ọ̀hún àníyàn wáyé ó ní ilé wọn.
Alhaji Dr. Sikiru Ayinde Barrister MFR kọ́nà bá mi tẹ̀lé fẹ́ nire kò sẹ́ni tó lè tẹ ọmọ aráyé lọ́rùn láyé bí ohun tá a fẹ́ fi bára wa sọ̀rọ̀ lẹ́nu gan nìyẹn. Ẹwà Yorùbá lẹ́tọ̀ ètò lẹ́wà Yorùbá ṣùgbọ́n kí n tó wá bọ́ sí orí ètò gangan kí tó wá máa bá wa sọ̀rọ̀ lọ ẹ jẹ́ kí àwọn èèyàn mi pàtàkì tí wọ́n wà lẹ́yìn wa tí wọ́n bá wa dòwò pọ̀ ní gbogbo ìgbà. Atram Fashion Design iléeṣẹ́ ránṣọ tó ṣe fi ọkàn balẹ̀ lórí níbi kí a rán oríṣiríṣi aṣọ kódà bí àbímọ́ rẹ́gí bẹ́ẹ̀ wọ́n ta aṣọ lóríṣiríṣi tí industrial button o machine gan-an ń bẹ níbẹ̀. Ojúlé kìíní Ahmadiyya Crescent Ahmadiyya bus stop Ojokoro Lagos Nigeria ni wọ́n wà. Ẹ lè pe Atram Fashion Design sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08035618750 tàbí 08138459974. Abstract Fashion Design lẹ́pẹ̀ yẹn. Idealox Paint iléeṣẹ́ tó ṣe fọwọ́ sọ̀yà lórí kí á po ọ̀dà pọ̀ lóríṣiríṣi àwọ̀ tí ẹ bá fẹ́. Idealox Paint wà ní Abẹ́òkúta. Ẹ lè pè wọ́n sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08062596254. Idealox Paint lẹ́pẹ̀ yẹn. Wiseright Ventures, importer and dealer of all kind of quality men's shoe, slippers and sandals, bàtà ọkùnrin lóríṣiríṣi láti òkè òkun. WhatsApp number wọn ni 08024061260. Ẹ pè wọ́n sí 07087024524. Wiseright Ventures lẹ́pẹ̀ yẹn. ọmọ ìyá mi Ọlọ́run ó dà máa nídìí designer tó máa di gan tó gbẹ tí mo lè ná kìlọ síbi tí mo ń lọ yàn Ọlọ́run. ọmọ ìyá mi má fọ Al-Hikmat ni máa lọ Allah bẹ́ẹ̀ bá ti rá àwọn iṣẹ́ ó ya pàmbẹ́ gan. àti láti ṣe ọmọ want to look sexy want to look beautiful. ọmọ tó na ọmọ pa ẹ̀wọ̀ ọmọ bó ṣe dùn. better designer tó dúró re lára. Al-Hikmat fabrics and models well. ó yapa agarawu ọmọ tó ṣe òṣè. you want to do shopping Al-Hikmat la máa lọ dandan baby dèdè ọmọ tó ṣe you want to do shopping Al-Hikmat la máa lọ dandan baby mi jẹ́ ká lọ Al-Hikmat ká lọ ṣara lóore Al-Hikmat better designer ó wà lẹ́bí ẹ̀pá Al-Hikmat ká lọ ṣara lóore yẹ́jẹ́ Al-Hikmat quality and better service we dey here to make you look sexy má pa mí nà ọmọge tó wọ designer better polo ó wà lẹ̀ jalabia ó wà lẹ̀ ankara pẹ̀lú lace ó wà lẹ̀ lena pattern ó wà lẹ̀ for men and women ó wà lẹ̀ ó pọ̀ yẹ́yẹ́ ó wà lẹ̀ islamic accessory ó wà lẹ̀ anything for your body ó wà lẹ̀ Al-Hikmat ó wà lẹ̀ bring some models wear ó wà lẹ̀ ọmọpẹ́ ó yá lókè ó wà lẹ̀ we dey do delivery ó wà lẹ̀ want to look sexy want to look beautiful ọmọ tó na ọmọ pa ẹ̀wọ̀ ọmọ bó ṣe dùn. better designer tó dúró re lára. Al-Hikmat fabrics and models well. ó yapa agarawu ọmọ tó ṣe òṣè. you want to do shopping Al-Hikmat la máa lọ dandan baby dèdè ọmọ tó ṣe you want to do shopping Al-Hikmat la máa lọ dandan baby mi jẹ́ ká lọ Al-Hikmat ká lọ ṣara lóore Al-Hikmat better designer ó wà lẹ́bí ẹ̀pá Al-Hikmat ká lọ ṣara lóore yẹ́jẹ́ Al-Hikmat. My brothers and sisters
Let us visit Alikmak for the best quality you can afford. Your satisfaction is our priority. You can locate us at kilometer 34, Lagos Abeokuta Expressway, Amj bus stop, Alakuko, Lagos. You can call for delivery. WhatsApp number 081-8672-5665. Thank you. Mo kí ọlọ́fadà ọdún baku food ọ̀fadà rice òun náà là ń wò lójú wòran yìí ọ̀fadà tàtà tí kì í pàkúta gbogbo yín pátápátá lẹ ti mọ̀ wọ́n bí ẹni mo wó àwọn náà wà pẹ̀lú wa lórí ètò ẹ ṣé àdúpẹ́. Bákan náà mo kí Atram fashion designer mo kí yín ẹ ṣé púpọ̀ ẹ kú ọpọlọ. Bákan náà Rafcaf Construction Limited Rafcaf mo kí ẹ̀yin náà ẹ kú iṣẹ́ ọpọlọ Ọlọ́run á bá mi dúró tì yín Ọlọ́run á wà pẹ̀lú ẹ̀yin náà. Idlos paint bàbá pọ̀dàpọ̀dà tí kì í pòpòpòpò ọ̀dà tó bá pò tẹ́ bá lọ rà nílé iṣẹ́ wọn bẹ́ẹ̀mí jíde ni bókù wọ̀dọ̀ ni kò ní í ṣaláíláí ọ̀dà wọn wà pa ẹ bá wọn dòwò pọ̀ ẹ rí i pé ní olúwa Wiserite Ventures àwọn náà ń gbìyànjú níbi bàtà oríṣiríṣi tó jẹ́ tọkùnrin ẹ bá wọn dòwò pọ̀ ẹ rí i pé rere ní olúwa àwọn náà ni àjọ wà lórí ètò yìí. Ẹ jẹ́ kí wọ́n yálé ilé ẹ̀kọ́ kọ̀ọ̀kanka ilé ẹ̀kọ́ tí ò ṣe fọwọ́ rọ́tí sẹ́yìn nínú ilé ẹ̀kọ́ ni o tó bá ń fẹ́ ọjọ́ rere ọjọ́ ọ̀la tó yọrantí fún ọmọ rẹ tó ní kábàámọ̀ burúkú lórí ọmọ rẹ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 080-33-27-99-65 pé wọ́n ìfọ̀kànbalẹ̀ ọjọ́ iwájú ó wà fún ọmọ rẹ. Ilé ẹ̀kọ́ wọn ilé ẹ̀kọ́ tó dúró déédéé ni ilé ẹ̀kọ́ tó wà pa ni ilé ẹ̀kọ́ tí àwọn òṣìṣẹ́ wọn níbẹ̀ tí àwọn náà tí wọ́n ń wẹ̀ tí wọ́n yán kọ̀ọ̀kan ibo ni wọ́n wà fẹ́yìn tẹ́ bá súnmọ́ tòsí bẹ̀. Number 1 Abbas Romini Street náà wà lára bus stop Agemo Igbe Lagos yìí náà ni ìpínlẹ̀ Èkó yìí náà ni Nàìjíríà wà yìí náà ni wọ́n wà tí wọ́n ti ń dábìrà. Pastoral International School kódà ààbò tó péye lórí ọmọ tí kò ní kó àìsàn káìsàn ó ń bẹ́ẹ̀. Bákan náà ẹ jẹ́ kí n ya àbàrà kí n délé ẹni mi Al-Hikma ọmọ kékeré tó ń ṣe bí àgbàlagbà tó lọ́pọlọ pípé lórí ẹgbẹ́ ojú kẹ́ bá wọn dòwò pọ̀ àwọn náà lè rí àwòrán ilé ìtajà wọn yẹn tẹ́ ń rí lójú wòrán yẹn ẹ bá wọn dòwò pọ̀ ẹ sì lè pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ ẹ bá gbọ́ dáadáa lẹ́ẹ̀kan ẹ̀jẹ̀ tútù pé fún yín 081-8672-5665 tàbí 081-6056-1601 ẹ pè wọn ẹ bá wọn dòwò pọ̀ àwọn ló jẹ́ olùgbọ̀wé wa lórí ètò yìí. Ẹwà Yorùbá lẹ́tọ̀ ètò lẹ́wà Yorùbá lórí ẹ̀rọ ayélujára. Alájàgbà ẹ jẹ́ kí wọ́n bọ́ sínú agbami ètò kí lóòwe tí mo fẹ́ mú wá fún wa lọ́jọ́ tèmi gẹ́gẹ́ bí bàbá wa Alhaji Sikiru Ayinde Barrister ṣe sọ wípé kò sóhun tó ṣe tó lè fi tọ́mọ aláyé lọ́rùn. Òwe wo la fẹ́ lò lénìí gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé nínú ètò wa ọmọ mẹ́ta ló máa ń pọ̀n a mú òwe wá tá a bá mú òwe wá àwa mú àmọ̀ràn wá lórí òwe ọ̀hún àwa tún sọ̀rọ̀ ní ti ọpọlọ àwa pa gbogbo rẹ̀ pọ̀ àwa dìkan ṣoṣo lọ́jọ́ tèmi. Òwe tá a fẹ́ mú wá lọ́jọ́ tèmi ká mú ẹyin sọ́wọ́ ọ̀tún ká mú ẹyin sọ́wọ́ òsì ká wá fi ẹyin ká fi rìn délùú sẹ́yìn ẹni tí ò yin ni òkú ní yin ni. Bẹ́ẹ̀ ni gbogbo alamọ tó pèlè ẹyin ni àwọn ẹranko adìyẹ ó máa yin
pẹ́pẹ́yẹ ń yẹ́yin àwọn oríṣiríṣi àwọn ẹ̀yà abìyẹ́ bẹ́ẹ̀ ló máa ń yín ẹyin tó bá jábọ́ báyìí ó fọ́pọ̀ ẹni ká mú sọ́wọ́ ọ̀tún ká wá mú ẹyin ọ̀pọ̀lọpọ̀ wo mọ ẹyin tá bá ní epo tó fi ń ṣe epo ìbẹ̀rẹ̀ epo tá à ń jẹ tó fi ń sebẹ̀ ẹyin ni Yorùbá ń pè ká mú sọ́wọ́ òsì ká wá máa mú ẹyin ká máa fi rìn lọ títí délùú Ìṣẹ̀yìn ó yẹ ká gbé sàdákátà fúru ẹni bẹ́ẹ̀ àárẹ̀ àwọn tó máa gbé sàdákátà fúru ẹni bẹ́ẹ̀ tó máa yìn pé ọkùnrin là kọ ọkùnrin là dá ẹni tó mú dání náà ọkùnrin ni bẹ́ẹ̀ láti máa ráhùn tó máa dúpẹ́ kí ló ṣe àwọn ẹ̀dẹ́ èèyàn nǹkan yẹn ti wà fún wájú pàápàá jùlọ àwa Yorùbá ó mú mi rántí orin bàbá wa Ebenezer Obey Fábíyì kọ́lọ̀ ń bá mi lọ́rẹ̀ mi bàbá wa wọ́n sọ ń gbà yẹn nínú orin wọn ń gbà yẹn gbogbo àwọn àgbàlagbà ló mú orin náà àwọn ọmọ kékeré ń sìn náà àwa náà ń bá bẹ̀ wọ́n ní kò sọ́gbọ́n tó lè dá kò síwá tó lè wu kò sọ́nà tó lè gbà tó lè fi táyé lọ́rùn o kò sọ́gbọ́n tó lè dá kò síwá tó lè wu kò sọ́nà tó lè gbà tó lè fi táyé lọ́rùn o wọ́n wá mú ìtàn ẹlẹ́ṣin kan wá ẹ wo bí tí wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹṣin yẹn títí ẹ wo bí tí wọ́n bá dé lẹ́yìn ọ̀rọ̀ yẹn kí lèèyàn lè túnṣe tí wọ́n fi ní sọ̀rọ̀ pa ẹ̀ kò sọ́gbọ́n kí ló dé tí à ń ṣe bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé a lè yínra wa a lè kanra wa lé kò sí bẹ́ẹ̀ yẹn ṣe máa wà lẹ́dẹ̀ẹ́ èèyàn láyé yìí tí ò ní níbi tó dá sí tí ò lè níbi tó kù sí ó ṣe jẹ́ pé àìdẹ́ ẹ̀ la máa ń rí sọ jù kí ló dé tó fi rí bẹ́ẹ̀ tó fi jẹ́ àìdẹ́ ẹ̀ la máa ń rí sọ jù kò yẹ kó rí bẹ́ẹ̀ èmi máa ń sọ kíní kan nígbà tí èèyàn bá ń gbà tó bá jẹ́ pé ọkùnrin ni tó bá ní àwọn obìnrin ò dá àwọn obìnrin ò dá wà ní kí ló dé tó ń sọ bẹ́ẹ̀ ẹ̀dá méjì lọ́lọ́run bá dá ọkùnrin àtobìnrin ìwà méjì lọ́lọ́run bá dá ìwà burúkú àti ìwà rere àtọkùnrin àtobìnrin ta ni oníwà burúkú ta ni oníwà rere yìí tó bá kọjú sí wọn ni kí wọ́n bá ń kó wọn bó ṣe máa ṣàtúnṣe bóbìnrin náà bá máa ròyìn ọkùnrin gbàgbé náà yan obìnrin ẹ̀dá tẹ́ bá réjò tẹ́ ẹrọkùnrin ẹ kọ́kọ́ pọ̀ ọkùnrin lọ́kẹ́ tó péjò lẹ́nu wọn ṣé gbogbo ọkùnrin yóò dá bàbá wa sọ pé bàbá ẹ̀ kọ́ aláyàfi bàbá tòun bàbá tiẹ̀ kì í ṣọkùnrin àyàfẹ́ tó bá jìrì bàbá ló kù lánìí àti gbogbo wọn náà ni tó túmọ̀ sí pé ìwà dáadáa gbogbo alájọ ni ìwà burúkú gbogbo alájọ ni ẹ wá wo àwọn èèyàn wa lórílẹ̀‐èdè wa pàápàá jùlọ nílẹ̀ Yorùbá àwọn aṣíwájú wa nílẹ̀ Yorùbá tí wọ́n làmìlaka tí wọ́n jẹ́ akọni gidi nílẹ̀ Yorùbá tí wọ́n léwájú nílẹ̀ Yorùbá gbogbo alamọ̀ wọn tí wọ́n bá ní kí wọ́n mú ẹlòmíì nínú wọn kí wọ́n lọ pa wọ́n lẹ́nu ọ̀nà wọn ò ní mú wọn dẹ́nu ọ̀nà tí wọ́n ti máa yí wọn lọ́rùn torí pé wọ́n bá gbàgbà rẹ̀ sí wọn lọ́wọ́ láti pa wọ́n bí àwọn kan ṣe ń gbé sàdánkátà fáwọn kan bẹ́ẹ̀ làwọn kan yẹpẹrẹ àwọn kan nínú wọn kí ló dé tá a fi ń ṣe bẹ́ẹ̀ kí ló dé tá a fi ń ṣe bẹ́ẹ̀ pàápàá jùlọ àwọn ọmọ wa nílẹ̀ Yorùbá àwọn ọmọ wa nílẹ̀ Nàìjíríà tí wọ́n wà lókè òkun wọ́n á kọ̀dí síta wọ́n á sì máa tọ̀ sílé wọ́n á kọ̀dí síta wọ́n á sì máa tọ̀ sílé kódà kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ tí wọ́n yí pé ìbàjẹ́ wa náà ni wọ́n wá kìí tí pé wọ́n fẹ́ wa dénú mo sọ kíní kan nínú àwọn ọ̀rọ̀ mi tí mo sọ kọjá nínú àwọn ewì mi tí mò ń ké mo ní ọmọ Yorùbá ọmọ Nàìjíríà mo ní àwọn òyìnbó mo ní wọ́n kórìíra wa bí ìgbà tí wọ́n kórìíra ẹ̀mí adìyẹ nínú ilé mo ní wọ́n wá nífẹ̀ẹ́ wa níbi ká ṣiṣẹ́ bí ìgbà tí ìtọ̀ adìyẹ bá ń bẹ lórí ìrẹsì bẹ́ẹ̀ ni wọn ò nífẹ̀ẹ́ wa ṣùgbọ́n wọ́n mọ̀ pé a ní agbára a ní ọkàn akí alákíkanjú pàápàá jùlọ àwọn ọmọ Yorùbá a dẹ̀ ní ọpọlọ pípé tíbi tí wọ́n ti fẹ́ lò wá ni wọ́n ti máa ń gbóríyìn fún wa wọ́n máa ń tàbùkù wa ni wọ́n fẹ́ ká tó àwọn débi tá máa ju àwọn lọ àwa máa tàbùkù ara wa lọ́dọ̀ wọn kódà kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká pọ́nra wa lé gbogbo ala níbi tá a kù sí wọ́n tó ń sọ̀rọ̀ tó ń tàbùkù èèyàn tí wò ó níbi tó kù sí ni wọ́n náà níbi tó kù sí ó níbi tó kù sí ṣùgbọ́n torí pé tí n bá ti rántí òwe yẹn pé kò sọgbọ́n tá a bá ti kó ẹ̀yìn ká kó ẹ̀yìn sọ́wọ́ ọ̀tún ká kó ẹ̀yìn sọ́wọ́ òsì ká fẹ̀yìn ẹ̀yìn ká fi rìn débù sẹ́yìn ẹni tí ó yin ni ò ní yin ni ẹni tí ò ní yin ni ò ní yin ni tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká gbìyànjú ká máa pọ́nra wa lé ẹ jẹ́ ká gbìyànjú ká máa yinra wa ọlọ́pọlọ pípé ń bẹ ní orílẹ̀-èdè wa ó mú mi rántí ọ̀rọ̀ bàbá kan ẹni ìyẹn ni ẹ̀yẹ ni ó ní owó lọ́wọ́ níwọ̀nba tiẹ̀ lọ́dọọdún wá ti yàn láàyò pé lọ́dọọdún gbogbo àwọn ọmọ kéékèèké àdúgbò lọ́kùnrin gbogbo àwọn ọmọ kéékèèké àdúgbò lóbìnrin òun ò máa raṣọ ọdún fún wọn òun ó sì máa fún wọn lóúnjẹ kó máa ṣọdún lè tòun ọ̀pọ̀lọpọ̀ ní òbí ló ń dùn sí
bákan náà ọ̀pọ̀lọpọ̀ inú òbí ni òdù sí náà ni kó máa fún àwọn ọmọ kó máa gba arísì kí àwọn ọmọ tàwọn bàbá tó ti lówó tiẹ̀ ó bímọ tiẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹ̀ ló wà lókè òkun arísì kí ìwọ tí ò tí mọ ibi tó fẹ́ di arísì kí ìgbò ló fẹ́ gbà kó tẹ̀ jẹ́ arísì kí ló fẹ́ gbà ọlọ́wọ́n bọ̀ ò lè fún ṣe àti pàápàá irú arísì kí wo nìwọ̀ gan ni irú arísì kí tó ò tí rí lò fún rẹ àátẹnu àbùkù wa bárú irú ẹni yẹn ni ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ nígbà tó lọ́ọ́ fẹ́ dì sọ lẹ́nu bàbá yá jáwọ́ ìwọ náà ti pín nínú ìṣòro ẹni tí bàbá yẹn rẹ̀ lẹ́kún nínú ẹni tí bàbá yẹn rẹ̀ lẹ́kún lọ́dọọdún tó ti pé ọmọ mi ò ní ṣòpò pèrè owó aṣọ ọdún lọ́wọ́ mi ọmọ mi máa rí dùnú látọ̀dọ̀ bàbá yìí tí bàbá yẹn wá ga dúró tí ò ṣe mọ́ nítorí ọ̀rọ̀ kọ́rọ̀ tiẹ̀ nítorí ọ̀rọ̀ burúkú tiẹ̀ o mọ̀ pọ́lọ́wọ́ bá máa dẹ́sẹ̀ rí àfún ẹ ẹlòmíì a máa gbìyànjú a máa sapá lórí àwọn bọ́lọ́wọ́ bá ṣe fún lágbára mọ́ nípò tó lọ́wọ́ bá gbé sí kọ̀rọ̀kẹ́ tún gbóríyìn fún tẹ́ bá ti tàbùkù ẹ̀ ìrẹ̀wẹ̀sì á mú ẹlòmíì nítorí ẹ̀ pokùnso nítorí ọ̀rọ̀ burúkú tó wá pẹ̀lú bí mo ṣe ń gbìyànjú tó yẹn ni pé kò sí ohun tó da nínú tí mo ṣe yìí kí ni mo wá ṣe fún táwọn náà bá láròjinlẹ̀ ó lè parẹ́ nítorí ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ a mọ̀ pé téèyàn bá gúnyán fúlù á lọ́ta béèyàn dẹ̀ yàgbẹ́ sílùú á lọ́rẹ̀ tiẹ̀ farakùnrin kan wà nílùú ìlú kan tí mo forúkọ bò láṣìírí ńgbà kan gbogbo ìgbà báyìí òun máa mú tí yóò kọrin ni àtàárọ̀ àtọ̀sán àtàlẹ́ nídàjí ó ti máa yó gbogbo ọjọ́ gbogbo bí ọdún tiẹ̀ bí fà ló ti rí ni ọlọ́run ọba nìkan ló yé ó láwọn ẹni tí ẹ̀hún jẹ́ tójú ẹ̀ bá wálẹ̀ tẹ́ tó máa rí wọ́n tó máa yọjú kù ṣé báwọn kan lọ́jọ́ mu tí ọ̀hún àwọn ẹ̀yìn tí ń fọgbọ́n sí tiwọn kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá nítorí tọ́lọ́run ọba ọlọ́run ọba Elédùmarè ọlọ́run ọba tó ṣẹ̀dá àwọ̀ tó ṣẹ̀dá èmi tó ṣẹ̀dá àwọn ẹni tó lọ́rùn fún lọ́pọlọ ẹ jẹ́ ká gbìyànjú ká máa gbóríyìn fáwọn èèyàn wa nílẹ̀ Yorùbá wọ́n kọ́ wa nítọ̀kan ní kékeré ṣe mọ̀ pé ìtọ̀ tá a bá kọ́ ọmọ ní kékeré ó dàbí làtà fàsórí àpáta ni tó bá ti gan síbẹ̀ kì í parẹ́ bọ̀rọ̀ wọ́n kọ́ wa nítọ̀ yẹn wọ́n ní bàbá kan wà ọlọ́rọ̀ ni ó ń sin kẹ́tẹ́kẹ́tẹ́ ó tún ń sin ọ̀bọ gbogbo alamọ kẹ́tẹ́kẹ́tẹ́ bí kẹ́tẹ́kẹ́tẹ́ ṣe lágbára sí bó ṣe ń ṣiṣẹ́ tó bá ṣe ń rí lò tó láyé ìgbà yẹn tí bàbá yẹn ń lò ọ̀bọ amọ̀ṣe ọ̀bọ náà àwọn òkúta fi dára wọn lára yálẹ̀kọ̀ ọ̀bọ ó ní eré lára dáadáa ọ̀bọ ìyá máa bẹ́ látòrí igi kan sí pé máa bẹ́ látòrí ilé máa bẹ́ sílẹ̀ àwọn ọ̀rẹ́ bàbá ọlọ́rọ̀ yìí wọ́n máa gbóríyìn fọ́rẹ́ ẹ̀bọ yẹn wọ́n máa pàtẹ́wọ́ fún inú ọ̀bọ á máa dùn bẹ́ẹ̀ bí inú ọ̀bọ ṣe ń dùn inú bí kẹ́tẹ́kẹ́tẹ́ ìyá máa pé òun tóun ṣiṣẹ́ fún bàbá yìí òun tóun sin bàbá yìí ní gbogbo gbà pẹ̀lú ọ̀bọ náà wọ́n yìn náà ń gbóríyìn fún náà ń pàtẹ́wọ́ fún òun náà máa ṣe ohun tó ṣe ló bá gúrí òkè lọ ló fẹ́ lọ ṣe bó ṣe ń ṣe bó ṣe bẹ́ sílẹ̀ ó bẹ́ lu kòkò bàbá yìí ní kòkò bá fọ́ yẹ ló bá fọ́ bàbá ọlọ́rọ̀ yìí olówó ẹ̀ ló bá mú ẹgbàá mọ́ ẹ̀ ló bá lù ló wá kẹ́tẹ́kẹ́tẹ́ yìí wá sunkún kí ló ń sunkún fún iṣẹ́ tọ́lọ́run ọgbọ́n òfin ló fẹ́ lọ jẹ́ iṣẹ́ tọ́lọ́run rán ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ìtọ́lọ́run èmi lèmi ń ṣe yìí ìtọ́lọ́run bá rán wọ ní kí wọn náà ṣe kó o fi gbìyànjú láti fi gbé ọmọ èèyàn ga ipòkípò tó ń kó wà àyíká tó ń kó wà akitiyan tó ń kọ́ náà bá fi sí ìkápẹ́ jẹ́ káwọn èèyàn jẹ́ àǹfààní ẹ̀ ìwọ̀n bá àmọ̀ tó lọ́wọ́ fún mi òun ni mò ń lò yìí tí mo lè fọ pé fọlọ́wọ́ tí mo lè ń fi ìfọlọ́wọ́ bá pé kọ́ náà bá ń ṣàlékún ẹ̀ èyí tẹ́ wá mọ rírì ẹ̀ gbogbo ọ̀nà tẹ́ ẹ gbà tẹ́ ẹ fi gbé lárugẹ ní kẹ́ ẹ sá tẹ́ ẹ fi rò pé kí ni mo fẹ́ fi ràn ọ̀gbẹ́ni lọ́wọ́ ó ń gbìyànjú lóòótọ́ yìnyín ń wà gọnigọni dẹ̀ wà ẹ̀yin tẹ́ ń gàn mí náà ẹ̀yin náà tún ń ṣiṣẹ́ fún mi nítorí pé tẹ́ ẹ̀ bá gàn mí mi lè mọ̀ bí tí mo kù sí èyí tí ò dánú ìṣe mi lẹ̀ ń rí àbí tẹ́ bá sọ fún mi kò sí wàhálà gọnigọni lẹ́yìn má dẹ̀ máa ṣàtúnṣe yìnyín náà tẹ́ bá ń gbìyànjú tí kì í ṣe yìnyín ní tàbí sí inú mi àtúmọ̀ tẹ̀síwájú ni tẹ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn mi làwọn àrùn kó bẹ́yà gọnigọni tí ń ṣe gọnigọni ṣùgbọ́n yìnyín ní ṣùgbọ́n ìlànà tó bá fi gbé ọ̀rọ̀ ẹ̀ kalẹ̀ ẹ̀rọ pé gọnigọni ni kò ń ṣe gọnigọni ṣùgbọ́n wọ́n fẹ́ gbé kalẹ̀ nígbé kalẹ̀ pé kò mọ́ àgbékalẹ̀ láti gbé kalẹ̀ pé láti mórí ẹ̀wú Arab ó ń gbìyànjú o ṣùgbọ́n láàrin báyìí òṣìṣẹ́ báyìí
ṣé ló ní bẹ́ẹ̀ ṣáà pè ní gọ́nigọ́ni kó ṣe gọ́nigọ́ni ṣòro kí ló ń sọ kí ni nǹkan tó ń sọ wọn náà ṣe ń ké bíọ́bíọ́ ó tọ́ sí ẹlẹ́nu ṣé ẹ rò pé inú arábà á dùn láti gbọ́ nǹkan tẹ́ ń sọ ṣá kò ní fẹ́ gbọ́ bó ti rò kó ń tẹ́ ń sọ kó rẹwà tó kò ní fẹ́ gbọ́ torí ẹ ti kọ́kọ́ gbọ̀n ẹ ti kọ́kọ́ tàbùkù ẹ̀ ṣùgbọ́n ẹ kọ́kọ́ tì síwájú ẹ sọ dídùn fún ní gẹ́gẹ́ bí ẹ̀wà Yorùbá tí ètò wa dálé lórí Yorùbá máa ń sọ̀rọ̀ ní sọ̀rọ̀ àpọ́nlé ni Yorùbá kì í tàbùkù ẹ má jẹ́ ká tàbùkù ara wa ẹ má jẹ́ ká yẹpẹrẹ ara wa gbogbo àwọn aṣíwájú wa nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká máa pọ́n wọn lé ẹ jẹ́ ká máa gbóríyìn fún wọn gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tẹ́ ń wo iṣẹ́ mi ní gbogbo ìgbà tẹ́ ń wo mi tẹ́ tún gbóríyìn fún mi mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín mo gbóríyìn mo dúpẹ́ gan mo gbé sí tó kódà mo yìn yín gan ẹ ṣé mo dúpẹ́ àwọn kọ́ àwọn lè fi ṣeré ní gbogbo ìgbà báyìí tí bá ti jù sórí kan báyìí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wò wọ́n ti pàkíyèsí mi sáwọn ohun tó wà ń bẹ̀ Ọlọ́run àbá mi dúró tì yín Ọlọ́run àbá wà pẹ̀lú yín ẹ ṣé púpọ̀ ẹ jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin èèyàn tẹ́ wà lókèrè ẹ jẹ́ ká gbóríyìn fúnlẹ̀ Yorùbá ẹ jẹ́ ká gbóríyìn fúnlẹ̀ Yorùbá ẹ ṣé gan Ọlọ́run àbá dúró tì yín náà ṣe mo ní kẹ ẹ kí gbogbo yín pátápátá tẹ̀ ń gbọ́ mi lé ẹ kí mi kú palẹ̀mọ́ lọ́jọ́ mẹ́jọ àríyá la fẹ́ ṣe lágbára lọ́ba lẹ́yìn ètò eléyìí àríyá la fẹ́ ṣe Alhaji Àgbà Dr. Sikiru Ayinde Barrister ẹ gbóhùn sókè. ṣe rí pé ọ̀rọ̀ àgbà ọ̀rọ̀ gidi ni ọjọ́ alẹ́ èèyàn ó jẹ́ kí èèyàn máa fi sinmi ni ṣùgbọ́n tó o bá ti ṣọ́ ṣe nígbà tó bá wà léwe mo máa sọ fún wa wọ́n ní àná láti ń ṣiṣẹ́ èní sílẹ̀ èní láti ń ṣiṣẹ́ ọ̀la sílẹ̀ ṣe dáadáa ní tó bá ṣe kọ́mọ aráyé lè rí sọ nípa tiẹ̀ pé ó ṣe wọn tó lè ṣe wà Alhaji Àgbà ó kú ohun ẹ̀ òkú ó kú iṣẹ́ ọwọ́ ẹ̀ òkú ẹ gbìyànjú ẹ̀yin náà ṣe kí lẹ́yìn ń gbèrò láti ṣe sílẹ̀ ọmọ yín kí lẹ́yìn ń gbèrò láti ṣe sílẹ̀. tó bá pé oṣù kan gẹ́gẹ́ tí mo ṣọjọ́ bí mi màá tó wá ṣọjọ́ bí fún Alhaji Sikiru Ayinde Barrister náà December 16 November 16 ní ọjọ́ bíi tèmi àwọn àti ṣọjọ́ bíi bá a ṣe ṣọjọ́ bíi tẹni tó wà láyé ní November àṣọjọ́ bẹni tó ti papòdà ní December inshallah. ó dáná ẹ kó ojú lọ́nà a ò ní gbàwòrán gẹ́gẹ́ ẹ̀jẹ̀ ká má forí ẹ̀ tì síbì kan ọkọ̀ òsì nírò kún kúrọ̀sà kó má fàbọ̀ fẹ́lẹ́ bùté ọmọ tó rú àsì lè fi ọjọ́ kan ṣoṣo àlè fi bọyó gbogbo ìta sọ fún wa lọ́jọ́ tèmi ẹ jẹ́ ká gbìyànjú ká mú lò ẹ jẹ́ ká gbìyànjú ká mú lò ẹ̀yin ẹ wà nípò ẹni tí ó máa máa yin ni ẹ má wà nípò ẹni tó máa máa gbọ́n ni tẹ́ bá fẹ́ tó àti ṣe èèyàn fún ẹ sọ fún lọ́nà tó rẹwà tẹ́ fi yìn tẹ́ fi gbóríyìn fún níbikíbi ẹ wà nípò pé ibikíbi tẹ́ bá ti wà gbogbo àyíká yìí tẹ́ bá wà lẹ́ẹ̀ máa fi ràn yàn lọ́wọ́ àwọn èèyàn ràn wá lọ́wọ́ gan lórí ètò yìí wọ́n á kàn wo ètò yìí ṣoṣooṣù wọ́n á ní arábì kí ló kù náà kí ló kù kí ló tún fẹ́ jẹ́ fún eléyìí ó yẹ kó lo nǹkan yìí sórí eléyìí ó yẹ kó ṣe nǹkan báyìí tẹ́ bá mọ̀ bàtà àti ìjọ bẹ̀rẹ̀ kì bẹ́ẹ̀ rí ẹ̀rí tó mẹ́wájú wa ẹnìkan ló wò wá ṣoṣù ló gbélé wa lọ́wọ́ ẹ̀rẹ́ yìí wọn bó ṣe ń dán mìíràn ẹnìkan ló wò wá ṣoṣù ló gbélé wa lọ́wọ́ ẹ̀yin náà lè gbà wá nímọ̀ràn ẹ lè fún wa ní nǹkan ẹ lè pè wá sí òde ká bá yín darí ayẹyẹ kò sí tó burú bẹ́ẹ̀ ẹ̀yin náà dá sí ọ̀rọ̀ ayé wa ni kódà kó jẹ́ alága àdúró àtàlága àjókòó lẹ́fẹ́ wa fún Abọ́láńlé wá síbẹ̀ tó kéwì fún Atárílẹ́kọ̀ọ́ wá síbẹ̀ àbáyé ṣe lọ́nà tó rẹwà ẹ̀yin náà dá sọ̀rọ̀ ayé wa ni èmi adarí gẹ́gẹ́ bí MC Abọ́láńlé alọ́ṣẹ́ alága àdúró alága àjókòó bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ kọ́ tíátà eré orí ìtàgé ẹ kàn sí wa ní Arab communication kódà kó jẹ́ printing lẹ́fẹ́ ṣe lẹ́fẹ́ tẹ̀wé lẹ́fẹ́ tẹ oríṣiríṣi nǹkan ẹ kàn sí wa ń bẹ̀ ẹ pẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní gbogbo ìgbà lásìkò kásìkò ẹ bá sọ̀rọ̀ lórí WhatsApp ẹ bá wa ẹ pè wá ẹ tún lórí ẹ̀rọ wa ẹ pè wá gbogbo ẹ̀ náà ló wà lójú wòran yìí ẹ pè wá á jẹ yín àwọn pé náà dá sí tọrọ wa ni
mo lọ àsìkò yìí mo dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn mi tí kò fi mí sílẹ̀ nígbà kọ̀ọ̀kan tí wọ́n wà pẹ̀lú mi ní gbogbo ìgbà lásìkò kásìkò. KLM Kọ́láwọlé Lawal Mogbolúwadúró aṣojú wa nílé ìgbìmọ̀ aṣòfin fún ipò kíyà Yewa South constituency mo kí yín púpọ̀ ẹ ṣé ọlọ́run àbá mi ṣe níṣẹ́ yín mo kí kíyà kọ̀ káàkiri gbogbo àgbáláyé pátá sí dáadáa lágbára ọlọ́run Elédùmarè. mo kí bàbá mi Alhaji Mofadel ọmọ Bankole aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Mapstar Project Limited mo kí yín ẹ ṣé púpọ̀. bàbá mi Shitu Alhaji mi àwọn ènìyàn nìyẹn tí wọ́n tún fẹ́ kí gbogbo wa jẹ́ ènìyàn mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidi. àáfàá mi ẹ ṣé mo dúpẹ́ ẹ kú iṣẹ́ ọpọlọ tí wọ́n jẹ́ pé wọ́n gbọ́ Yorùbá yékéyéké ìbẹ̀rù Ọlọ́run bá tún wà lọ́kàn wọn mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé púpọ̀. Muhammadu Kozim ọmọ Ìkọlá bàbá kọ́nítà ẹ ṣé gan ní gbogbo ìgbà ni wọ́n wà pẹ̀lú mi mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. bàbá mi Big Abbas ẹ ṣé púpọ̀. ọ̀rẹ́ mi lókè òkun lọ́hùn Abdulmojid Adéjùmọ̀ ẹ ṣé púpọ̀ ẹ ṣé mo dúpẹ́. Abdulgani ọmọ Paríọlá lókè òkun lọ́hùn mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín náà mo wá dúpẹ́ lọ́wọ́ ẹni mi pàtàkì èèyàn mi jàǹkànjàǹkàn ṣé mo pé níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi mo dúpẹ́ lọ́wọ́ mo kí àwọn èèyàn mi nínú pèdèpèdè àwọn ọ̀gá mi nínú pèdèpèdè mo kí wọn. àwọn kan ló mú mi mọ̀ wọ́n àwọn kan ló sọ pé ó ní ẹ̀bùn orúkọ báyìí wá lọ bá àwọn ẹni yìí wá lọ mọ àwọn ẹni yìí táwọn náà wá dúró tí wọ́n pé gbogbo ọ̀nà làwọn máa gbà láti fi ràn mí lọ́wọ́. tẹ́lẹ̀ àwọn náà Alhaji Yahaya Abdulsalam bàbá mi àgbàlagbà wọ́n súnmọ́ Ọlọ́run ọba púpọ̀ wọ́n jìnnà sáyé wọn ò rí táyé rò rárá. ọlọ́run bá mi ṣe àlékún àlàáfíà ara tó péye fún yín ẹ dàgbà ẹ̀ ní dàgbà òṣì ẹ̀ dẹ̀ ní kú láéláé lágbára Ọlọ́run ọba. bákan náà Alhaji mi Dr. Muhammadu Kozim Akínrètí mo kí yín púpọ̀ ẹ ṣé púpọ̀ ẹ ṣeun ni Ọlọ́run bá mi dúpẹ́ lọ́wọ́ yín Ọlọ́run bá mi wà pẹ̀lú yín ẹ ṣé o mo dúpẹ́ lọ́wọ́ yín. orúkọ mi ò yí padà èmi náà kúkú ni èmi ọmọ yín Arábù Ṣọlá pé kí dá gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ káàfàtà akúrúmáṣe yíyan jẹ ẹ̀pọ̀ kọlà bàkà méjì pọ̀ èmi náà ni o èmi lọmọ ìmáàmù àgbà àròlé kan ṣoṣo tó ń bẹ ní gbogbo àgbáláyé mo dúpẹ́ o ẹ ṣé gbogbo yín tẹ́ ń gbọ́ mi tẹ́ ń wò mí mo dúpẹ́ lọ́wọ́ yín. gbogbo èèyàn mi pátápátá lágbolé Arábù Ṣọlá níbi tá a ti ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ gbogbo yín pátápátá ni mo kí mo dúpẹ́ lọ́wọ́ yín o Ọlọ́run bàbá mi wà pẹ̀lú yín. Ayọ̀pọ̀ ọmọ tó lárí ẹ ṣé púpọ̀ ọmọ Bọ́láńlé ọmọ Gbọ̀làwẹ̀ ọmọ oníṣẹ́rẹ́ oṣù Àkẹsàn ó ṣé púpọ̀ Ọlọ́run bá dúró tì wá àdúrà wa gbà ẹ ṣé púpọ̀ Ọlọ́run wà pẹ̀lú wa. ẹ jẹ́ ń pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọmọ Bọ́láńlé fún wa torí tá a bá fẹ́ pè fún alága àdúró gẹ́gẹ́ bí mo ṣe sọ̀rọ̀ tẹ́ bá fẹ́ alága àdúró alága àjókòó ẹ pè ọmọ Bọ́láńlé ọmọ Gbọ̀làwẹ̀ ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 090 37 38 13 96 tàbí 070 81 43 72 08 ẹ pè wọ́n fúnṣẹ́ ni o. kódà tẹ́ bá fẹ́ ṣe advance tẹ́ fẹ́ ṣe polongo lórí ètò wa yìí tẹ́ bá jà wọ́n lẹ pè ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn àdúrà wa gbà Ọlọ́run á wà pẹ̀lú wa o ẹ ṣé púpọ̀. ọ̀dà náà gbogbo èèyàn ọlọ́jọ́ bí nínú oṣù tá a wà yìí pátápátá oṣù November oṣù yìnyín oṣù ẹ̀yẹ oṣù tó lágbára ju oṣù àpọ́nlé tí oṣù tọ́lọ́run bá sọ wá kalẹ̀ àwọn ẹni rere bí èèyàn mi kan Ọlá ọmọ Àmọ̀rí Àkórèdé ọmọ àti màmá ẹ̀ nínú oṣù kan náà lọ́jọ́ bí wọn kí yín o àkú ọjọ́ bí Ọlọ́run á wà pẹ̀lú wa oṣù Arábù náà ni. èmi àwọn sọ kíní kan fún wa yìí pé adúró má ṣiṣẹ́ nínú oore gbà ohunkóhun tá a bá ti ń ṣe ẹ jẹ́ ká tẹra mọ́ ẹ má jẹ́ ká kúrò ńbẹ̀ ẹ má jẹ́ kó ohunkóhun kó yẹ kó lọ́wọ́ wa yóò kú dá lọ́jọ́ kan ire o. Am I